gbogbo ẹnikẹ́ni tí nǹkan bá ṣe tẹ́ bá post ẹni fucking body àbí tẹ́ bá dáwọ́ àṣẹ kankan lẹ́jọ́ ìgbà kí ohun burúkú bá ṣe ènìyàn aṣọ ni agbẹyàn mọ́ ẹ lọ́rùn. nǹkan àrọ̀ gbogbo ilé mo kí gbogbo tíátà practitioner pátápátá ti fọ́ mo kí n lásán o lórí ọ̀rọ̀ bá ṣe ń ṣera wa dáa kí n ṣe kọjá ẹ̀fọ́ ọ́dìgbà kọ́ni bá kú tán kì bá ìpóòsì fọ́tò rẹ̀ náà tó a mọ́ èṣù gangan náà mú ṣayé ó ti yé èṣù náà mú ṣayé o kọ́ni bá ti yà lórí àárẹ̀ ìní póòsì rẹ̀ kí àìsàn kankan bá rí kọlù àbí kọ́ni rí kú ǹjẹ́ máa póòsì ẹ̀ rest in peace kíní kan ẹ tẹsáfẹ́ rẹ ẹ ṣe gbẹ́ ẹ ṣàwo ẹ wo àwọn gbogbo àwọn tó kú gbà yẹn tó ẹ pé bí a ṣe ń péjú ṣe òkú ni la ṣe ń péjú tọ́jú aláìsàn àpè kì í ṣe èsì kékeré lọ yẹn kú ìyẹn náà kò ní ìdí 500,000 nígbà tó jẹ́ pé 500,000 máa lọ nídìí kò máa jẹ́ kán yè kà á jẹ́ kán yè ìwọ̀sùn Gbádébọ̀ nígbà kó ṣaláìsí ló gba ayé rẹ̀ sọ nìkan kankan mọ́ o sọ nìkan mọ́ ọ́sàdẹ̀ kankan mọ́ o ọ̀sán yìí ní fíìmù díẹ̀ náà ti rí gbogbo àkókò tó anybody post yẹ rest in peace my ọ̀gá rest in peace my brother rest in peace my kíní kan ṣùgbọ́n lẹ́ẹ̀kan máa ẹ̀pọ̀ ara wa ṣùgbọ́n ẹni oníyẹ kí a rántí ṣùgbọ́n oníyẹ kí a ṣe data ọ̀fọ̀ ẹ̀yà mú post kí n gọ́gọ́ fúnra yín kí n ẹ̀pù outside ẹ̀pù kì bá post fọ́tò ẹlẹ́ níwọ̀ a nídìí ẹ̀pù fẹ́ni bá nídìí ẹ̀pù fẹ́ni bá yọ àwọn ọjọ́ máa dìde máa dìde èèyàn fáǹsì àdìde ọ̀nì nílì kù tán èèyàn sọ́kùnrin fún àṣẹ bí ajíyàn asọ̀nfọ́fọ́ á ní kí a lọ sí hospital tó bá yẹ pé ó pè ẹ́ tó béèrè 200,000 lọ́wọ́ ẹ̀ ṣó wà sán ni òun kò á sórí náà ló wá kakó wà á wẹ̀ ní wà á ẹsẹ̀ ọ̀ṣà àmọ́kọ́ ti lẹ́nu ọjọ́ mẹ́ta bàbá sùn náà ní kí a ò bàbá sùn ìgbà tí bàbá sùn lórí àárẹ̀ ìsọ̀fọ̀ ìwà bàtí gbàkàbà láyé gbàkàbà nísítà kíníkan gbàkàwò kan ìwọ ọkọ fún àrẹ ṣé ìwà ẹ̀dá sọ́lọ́hún ni ìwà rẹ̀ dá sọ́lọ́hún kò bá ti wo òwà ẹni kẹ́ẹ̀dá ọkọ̀rí ìmọ̀ ń wùwà sẹ́lòmírìn owó ọkọ fún àrẹ gan ọkọ rántí àti sùn torí ìgbà kan làgbà náà máa dẹ́kun ọ́ nǹkan àti ṣe é lè ṣe lẹ́rìn láyé máa ròyìn kọ́ bá yá èsì kẹta búrò náà ròyìn èyè burúburú láyé kọ́ ni ṣe kí ìmọ́jọ́ ayé rẹ̀ ṣèkà kí ìmọ́jọ́ ayé rẹ̀ ṣàbúrú amújọ́ ọ̀kan amúṣeun rere bàbá sùn èkú tán ẹ má ṣọ 5,000 orí kankan èyó kì í múra aṣọ ni èyó kì í múra aṣọ 5,000 ni mo ṣú ọ̀fọ̀ ẹ̀ṣọ́ nìkan ara ó máa tó 50 people kára 5,000 ní ọ̀nà 50 èyí ló jẹ́ 250,000 tẹ́ bá kó fún wọn ó ṣe nínú ìgbésí ayé rẹ̀ ọmọkùnrin ní kẹ́ ẹ wò Ajíkanlé Musiliu Buffalo ó wà lórí àìsàn báyìí ẹ̀sọ́ nìkan kan kó post rẹ o kọ́ bá rí kú tán ọ̀nà àṣà rest in peace Buffalo rest in peace gbàkàwò kan gbogbo ẹnikẹ́ni tí nǹkan bá ṣe tẹ́ bá post ẹni fucking body àbí tẹ́ bá dáwọ́ àṣẹ kankan lẹ́jọ́ ìgbà kí ohun burúkú bá ṣe ènìyàn aṣọ ni agbẹyàn mọ́ ẹ lọ́rùn aṣọ ni agbẹyàn mọ́ ẹ níbikíbi kí wọ́n ti wọ ẹ láàgbẹyàn mọ́ ẹ lọ́rùn àbí ìṣe kándù kíní lélẹ́yìí kíní kan lélẹ́yìí o kándù 90 ìṣe èkó ni ẹnikọ́ni kí wọ́n ti ṣèkò nídìí ìgbà kan ní òkú tọ̀ yẹn á tẹ̀lé ní kì í bá ti mọ̀ràn tí ẹ̀rọ kan tẹ̀ láyé ìgbà kan nídìí ẹ̀pùnrin ìgbà kan nídìí ẹ̀pùnrin àbúrò aṣẹlẹ̀ sí gbogbo ra o ìyẹn po nǹkan á ti ṣẹlẹ̀ náà ní àgbà o ẹ ṣé.